wọ́n ní àkàrà dé ẹ̀yìn àkáyín ó di egun àbí báwọn náà ṣe ń sọ torí àwọn òṣèlú wọn àwọn reform àwọn ń ṣe ibi dẹ̀ ń paráàlú ọ̀rọ̀ yìí àbí kìí ṣe nǹkan tí bàbá wa Awólọ́wọ̀ tó ṣe tẹ́ pé àti mẹ̀kúnnù àti olówó tán fi lọ school tán fi lọ àbí tán fi jẹun ṣé rí gbogbo ọ̀rọ̀ yìí kò lè ẹni tó bá fẹ́ ṣe ẹni tó bá fẹ́ tún ìlú yìí ṣe láàrin ọdún 4 ìlú yìí ó lè dàbí ẹni ìlú torí àwọn nǹkan kan torí nígbà tá a wò àwọn tí Afẹ́nifẹ́re nǹkan 4 ni tí ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ nígbà yẹn títí sí náà dẹ̀ rèé ó yẹ kí ẹ̀kọ́ kó jọ̀fẹ́ fún àwọn tó bá ń ṣe science tó bá ń ṣe engineering tó bá ń ṣe mathematics àti technology ọ̀tọ̀ tó yìnbọn ń pè ní STEM. Ìkejì ara líle healthcare kí a ní àwọn ilé ìwòsàn tẹ́ pé àti mẹ̀kúnnù àtolówó wọn lè máa lọ. Ọ̀sẹ̀ rí àwọn méjì tó kù gangan àwọn ẹ̀ gangan ní iṣẹ́ gangan. Ìkan rural development a need láti kọ́ ilé a dẹ̀ need láti ní railway ṣẹ́rí tó máa ń wò nígbà tó ìbò bẹ̀rẹ̀ railway náà fi bẹ̀rẹ̀ kì í ṣe mọ́tò torí railway yẹn ó ń kó nǹkan ọ̀gbìn nǹkan ọ̀sìn ní ó dẹ̀ ń gbé lọ tí ò bàjẹ́ níṣẹ́ báyìí tí gbogbo wa ti ní mọ́tò bí 40% ìkan tá à ń gbìn ní Nàìjíríà ló ń bàjẹ́ sóko torí tó bá jẹ́ railway ni ó máa ní fridge á níbi tí wọ́n lè kó gbogbo àwọn kìnìún ẹ̀ sí kó tó dẹ́kọ̀ wọ́n á sọ wọ́n á gbé oríṣiríṣi manifesto síta ṣùgbọ́n bó ṣe máa ń sọ ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde tó bá wá jẹ́ pé ní gbogbo ilé ayé yìí Nàìjíríà ní àwọn èèyàn ti nílé jù ṣẹ́rí pé a lè lẹ́ṣọ̀ nígbà tí 30 million tó bá nílé ẹ̀ṣọ́ wo la fẹ́ kó tabadẹ ilé yẹn náà dẹ̀ rí tabá nílé yẹn ẹ̀ṣọ́ ibẹ̀ láti máa kó ẹ̀ṣọ́ wa náà tó fi jẹ́ consumer market tẹ́ pé ok wọ́n fẹ́ ṣe chair wọ́n fẹ́ ṣe gbogbo kìíní ni àwọn ní a lè má ti ní gbogbo nǹkan tá máa fi kọ́lé tán tàbá nípa fẹ́ máa ṣe 40,000 houses àbí 20,000 houses lójúmọ́ àní ẹ wò nígbà tí òyìnbó tó ṣe tiẹ̀ tẹ́ gbogbo ìlú òyìnbó tẹ́ rí yẹn 1950 ni wọ́n kọ́ gbogbo kìíní yẹn ìlú òyìnbó bó ṣe tutù tó yẹn ní London wọ́n kọ́ ilé tẹ́ pé tọ́lẹ̀tì wọn ṣáláńgá lẹ́yìn ni òtútù tó mú wọn ó tó bí 10-20 years kí gbogbo àwọn ilé yẹn kó tó dàbí kí iná òkè nígbà tí àwọn àbútá ń dàgbà wọ́n jó iná nínú ilé kó òtútù máa mú wọn kó tó di pé bẹ̀rẹ̀ sí ṣe double glazing heating gbogbo ṣùgbọ́n kan tó wà bẹ́ẹ̀ ni pé oníkálùkù ló nílé tó wáyẹ̀ ti nílé ó ti ní dúkìá nìyẹn so tí àmìkà tó sọ pé àṣìṣe ń kọ́ àmì pé a fẹ́ kọ́ pálá ẹ tẹ̀ kọ́ gbogbo ilẹ̀ tí ẹ kọ́kọ́ tẹ̀ há ilẹ̀ fún àwọn èèyàn tẹ́ bá há ilẹ̀ fún àwọn èèyàn ó ti increase per capita income wọn kọ́tà wa kọ́ lórí ẹ̀ bó jẹ́ ilé amọ̀ ni o bó jẹ́ kọ́ńpẹ̀ náà wọ́n máa increase ẹ̀ ni o at least àwọn èèyàn ti wà empowered ẹ yọ epo tó jẹ́ pé òun ni àwọn la fi ń ṣe business rewire ni o hairdresser ni o tó ń ṣe bread ni o iná ni ẹ̀yọ ẹ̀níjọba ò support ẹni àwọn kò jẹ́ wọ́n ṣe epo gan yìí gan even nínú àwọn tó ń nínú mọ́tò 11.8 million mọ́tò ló wà majority ẹ̀ commercial vehicle ni tó ń kó nǹkan ọ̀gbìn tó ń kó èèyàn tó ń ṣe gbogbo ẹ̀ so nígbà tí wàá bà ẹ jẹ wá ní àbẹ́ká máa rọ́jú kí là ń rọ́jú kò síbi tá à ń rọ́jú tí ò bá ti sílé tí ò bá ti sí ẹ bá ṣe máa move railway ó láti wà ní gbogbo local government tó wà Nàìjíríà yìí tí ẹ bá wà tí àwọn èèyàn nílé iṣẹ́ dínkù nìyẹn